Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. A ní bàbá kan bàbá ara tó mọ ìyí ọmọ Ládọjà bàbá wa bàbá ara tó mọ ìyí ọmọ. A ní bàbá kan bàbá ara tó mọ ìyí ọmọ Olúbàdàn bàbá wa bàbá ara tó mọ ìyí ọmọ Àrùsá bàbá wa bàbá ara tó mọ ìyí ọmọ. Ọmọ Yorùbá bàbá wa Ládọjà wọ́n tún ti ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà. Ṣé mi sọ fún yín? Mo ní àwọn ọba tó fi ń tọrọ ọba rèé, irú àwọn bàbá tó jẹ́ ká máa bẹ Ọlọ́run kó máa bọ́ sípò ọba lélẹ́yìí. Bàbá yìí láti ìgbà tí bàbá wa ti bọ́ sórí oyè ni wọ́n ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Eléyìí tún gbẹnu tán o. Kábíyèsí Elédùmarè. Eléyìí dùnmọ̀ gbogbo ọmọ Yorùbá nínú káàkiri àgbáláyé. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ̀yin ọmọ Ìbàdàn, mo kí gbogbo yín kú oríire. Torí pé kí ni? Ìsinmi ti dé fún yín, ìdùnnú ti dé, ìfọ̀kànbalẹ̀ ti dé sípínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni ẹ wò pé kí ni mò ń sọ kó tó di pé máa tẹnu bọ̀rọ̀ kankan, nǹkan méjì ló gbé mi jáde. Náà ẹ jẹ́ àkọ́kọ́ ṣe ọkùnrin ni bàbá wa, ẹ jẹ́ àkọ́kọ́ ṣe gbòòsà mẹ́sàn-án fún bàbá wa Ládọjà. Gbòòsà 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 àwọn ọlọ́ba òsì. Ohun tá à ń sọ fún Ṣèyí Mákindé nìyí. Kéèyàn wá wó ṣùṣù àwọn bàbá tó ń ṣe irú nǹkan báyìí, kí gómìnà kó wá náà máa yọ. Gómìnà òun ṣe kọ́mẹ́dì ni o. Tí gómìnà kó bá náà yọrú àwọn bàbá báyìí, ó ń ṣe kọ́mẹ́dì ni o. Àlá ló ńlá kó ya jí lójú oorun. Kí lẹ́ fi ṣeré yìí? Mo ní bàbá yìí ti ṣe bẹbẹ. Ọmọ Yorùbá tẹ́ bá rántí ẹ rí i pé ní bí a bí oṣù kan sẹ́yìn tàbí ọ̀sẹ̀ díẹ̀ kan sẹ́yìn, àwọn agbébọn wọ́n àtàkì àwọn kan tó pariwo síta tó náwọn ṣiṣẹ́ ní kòkó kìnnìkan tẹ́ bá rántí, tí olóyè Sunday Igboho dìde tó faraya débi pé Ọlọ́run ṣe àwọn bíi méjì mẹ́ta kan bọ́ mọ́ wọn lọ́wọ́. Bàbá wa ọba Ládọjà wọ́n dẹ̀ ṣèlérí, wọ́n náà máa rẹ́yìn wọn. Wọ́n ní lásìkò àwọn o kò ní sí ohun tó ń jẹ́ Fúlàní dà màálù, kò ní sí ohun tó ń jẹ́ Fúlàní jínigbé, kò ní sí ohun tó ń jẹ́ Fúlàní gbé nípa, kò ní sí ohun tó ń jẹ́ pé Fúlàní ṣe jàǹbá nínú Ìbàdàn. Kábíyèsí Elédùmarè. Nígbà tó pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tó gbọ́rọ̀ yìí, wọ́n wò pé bàbá iṣẹ́ dé ó ń gun ni. Bí wọ́n bá ṣe ìjọba á máa bí ogun lá máa ṣe máa jẹ̀ sí tó bá rẹ̀ ní ṣògùn fún. Tí bàbá wa Ládọjà ò rí bẹ́ẹ̀ o. Bàbá tí ń jagun bọ̀ ọjọ́ ti pẹ́, ṣe bẹ́ẹ̀ mọ̀ kí àwọn ni bàbá olóyè Sunday Igboho. Tẹ́bá wò dáadáa ẹ rí i pé ọ̀rọ̀ Ládọjà àtọ̀rọ̀ olóyè Sunday Igboho ó fẹ́ jọra wọn. Wọn ò jọ kí ń gbà, wọn ń gbà. Bó bá náà lé ní wọ́n túbọ̀ wà báyìí lọ́la, ìwọ ló máa sú o. Wọn ń gbà, wọn kì í gbọ́, wọn ń gbà. Ṣùgbọ́n wọ́n máa ń tẹ̀lé àmọ̀ràn. Wọn kì í ṣe jàǹdùkú. Tábà ní wọn kì í gbà pé wọn ò ní gbà ní pé wọn ò ní gbà kó rẹ́ wọn jẹ, wọn ò ní gbà kó tẹ̀ àwọn mọ́lẹ̀, wọn ò ní gbà kó fà wọn yẹ́rọ̀ fọ̀. Tó bá mọ̀ nǹkan lámọ̀ dájú, tó mọ̀ pé nǹkan ìbáyìí ni kò sí nǹkan tẹ́lómi fẹ́ sọ, ó sọ sápò ara ẹ̀ ni. Wọ́n máa tẹ́tí sí ẹ o, ṣùgbọ́n tó máa ṣe wà nù wọn. Ọmọ Yorùbá ẹ jẹ́ a ṣe gbòòsà fún bàbá wa olóyè Sunday Igboho. Gbòòsà 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 gbòòsà. Torí pé kí ni iṣẹ́ tó wà nílẹ̀ yìí, oore táwọn náà ṣe ó wà nínú ẹ̀. Yes, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá wa ọba Olúbàdàn local vigilante tí wọ́n dá sílẹ̀, ọwọ́ wọn ti tẹ ẹni tó jẹ́ àgbà agbésùmọ̀mí, agbénipa, ajínigbé, ẹni tó jẹ́ olórí wọn pátápátá. Ọwọ́ bàbá wa Olúbàdàn ti tẹ̀, kódà newspaper ti gbé. Ẹni yìí ló ti ń dá wọn láàmú lọ́yọ̀ọ́ lọ́jọ́ tó ti pẹ́.
according to nǹkan tá a gbọ́ àwọn ni wọ́n ti ń dá wọn láàmú wọ́n ti ń dá àwọn ará Ìbàdàn láàmú ọjọ́ ti pẹ́. Ó wà lára ìdí tí bàbá wa Olúbàdàn ṣe fún Ṣòkòtò pé sẹ́ gbogbo ohun tó máa ń jẹ́ ìdúnkokò Fúlàní àní lásìkò tèmi kò ní ṣẹlẹ̀ sẹ́. Ọmọ mi Olóyè Sunday Igboho tún wà lẹ́gbẹ̀ẹ́ mi àwa méjèèjì àní gbákìrú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ kábíyèsí Elédùmarè. Ǹjẹ́ mo tó wá bá mi lẹ́rù ń bẹ̀ kó tó di pé máa sọ ohun tó bá mi lẹ́rù ẹ jẹ́ kọ́kọ́ sọ eléyìí fún yín. Mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ bá wa share fídíò yìí ẹ jẹ́ kó débi tó ẹ kó dé ẹ jẹ́ kó káàkiri àgbáláyé kí wọ́n lè mọ̀ wípé tá a bá ń gbèjà bàbá wa Olúbàdàn àmọ́ tá à ń gbèjà wọn lé tá a bá ń sọ̀rọ̀ wọn ní dáadáa àmọ́ tá à ń sọ tá a bá dẹ̀ ń kan sára sí àwọn ọlọ́pàá Ọ̀yọ́ state àmọ́ tá a mọ̀ ní ta ṣe ń kan sára sí wọn àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Can you imagine? Ẹ wá sọ fún mi ọba tó ń ṣe bàtàbàtà tí gbọ́n kankan o ó tún sì ní kankan tó dégún tó kẹ́yìn ìgbàlẹ̀ tí màá sọ fún yín tẹ́yìn náà máa rí pé yes bàbá ẹ máa jọba lọ tó bá possible gan kí ọba yín kó kọ́ba gbogbo ilẹ̀ Yorùbá àfaramọ́ torí pé kí ni bí ọba fìyàn jàwòdì tó bá gbẹ́dì inú èèyàn sì máa dùn ṣùgbọ́n tó bá fìyàn jàwòdì tí ó wà lè gbọmọ ìdìyẹ lásán ká má ti sọ pé ìyá ìdìyẹ inú ẹni á máa bàjẹ́ lágbára ọlọ́ inú èmi àti yóò ní bàjẹ́ irú ìròyìn ayọ̀ báyìí láà máa gbọ́ àní gbọ́ ibi. Ọmọ Yorùbá ẹ wá dúró nǹkan tí bàbá yìí ṣe lẹ́nu ìgbà tó dé Ọ̀yọ́ Olóyè Sunday Igboho kúrò ní wanted list wọ́n sọ Igboho dẹni tó lè wà ní ìlú padà láì gba wá ń kọbọ̀ lọ́wọ́ Igboho just because Olóyè Sunday Igboho ti wà lóyà sí wọn rí. Àwọn dẹ̀ ni bàbá tó Olóyè Sunday Igboho ní gbogbo Ọ̀yọ́ nígbà tó Olóyè Sunday Igboho ń tẹ̀lé wọ́n gbà èrè lọ́n fún wọn àìmọye àwọn olóṣèlú tó ń fi millions of dollars tó fi ń bẹ Olóyè Sunday Igboho tí wọn ò gbà. Nígbà ogun Mọdákẹ́kẹ́ kọ́ àìmọye ìgbà tá a gbọ́ pé inú tọ̀ yẹn agbọ́pọ̀ àwọn ọmọ fẹ̀ kọ́ wọ́n pé àwọn jọ wọ́n ní wọ́n ṣe tán láti fún Olóyè Sunday Igboho ní kíkọ́ tó bá fẹ́ pé kọ́kọ́ wà join àwọn káwọn fi rọ́ Mọdákẹ́kẹ́. Olúwa mi ò gbà gbogbo ẹ wo Ondo state lásìkò tí Sunday Igboho ń jagun lọ́wọ́ wọ́n yàn sí wọn wọ́n pè wọ́n ogun Fúlàní nígbà yẹn náà more than 20 years ago social media ní ó jẹ́ káṣírí tú Fúlàní ti ń pa Yorùbá bọ̀ tipẹ́tipẹ́ social media ló ta wá jí yes wọ́n wá pè wọ́n láti ìpínlẹ̀ Ondo láì gba kọ́bọ̀ wọ́n tún ṣẹ́gun fún wọn bẹ̀ yẹn wọ́n ṣẹ́gun fún wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan Olóyè Sunday Igboho ti ṣe ta fi wípé àwọn ló tó àwọn ló yẹ láti wà nípò Southwest security ẹ ká fìyẹn sẹ́gbẹ́ kan ẹ wá dùn nǹkan tí bàbá wa ṣe bàbá wa Ọba Ládọjà wọ́n ti bèrè Ìbàdàn state báyìí wọ́n ti dá vigilante sílẹ̀ community vigilante wọ́n ti dá sílẹ̀ ọwọ́ àwọn community vigilante pẹ̀lú àwọn ọlọ́pàá Ọ̀yọ́ state ni wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ tó fi mú ẹni tí wọ́n ti ń wá látọjọ́ tó ti pẹ́ yìí allegedly gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n náà ti ń wá nísìnyí kò ní sọ̀rọ̀ 15 years tó ti ń da ìpínlẹ̀ Ọ̀yọ́ láàmú ṣùgbọ́n lásìkò tí bàbá wa Ládọjà ọwọ́ tẹ̀ ṣe pé ìròyìn ńlá ni ṣe pé ìròyìn ayọ̀ ńlá gbáà ni torí pé nísìnyí onílé á lè gbélé ọkàn àwọn èèyàn á balẹ̀ àwọn èèyàn á lè sùn dọ́kàn ara àwọn èèyàn ó ń yá gágá àwọn èèyàn wá lè ń tú aká wọ́n á lè sùn àsùndíjú gbogbo àná la máa ń gbọ́ bí broda wa Oríyọmí Hamzat bó ṣe máa ń ké gbàjarì ní gbogbo ìgbà lọ́yọ̀ọ́ ìgbà kan ni wọ́n náà kọ́ máa kanlẹ̀kùn tíyàn bá ti fi lè ṣílẹ̀kùn fún wọn báyìí òkú rẹ̀ lẹ́jà ń tà lẹ́sẹ̀kẹsẹ̀ àìmọye bẹ́ẹ̀
tó dẹ̀ jẹ́ wípé kò ṣe ẹ̀yọ́ lórí burúkú tí wọ́n mú yìí, wọ́n mú pẹ̀lú bọn pẹ̀lú everything, wọ́n mú evidence. Ọlọ́run ni ṣé àsọ fún yín, a nítorí Sunday Igboho bá wọlé ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa come to an end. Orí bí àbí orí bẹ́ẹ̀ ààyè láti máa fi gbẹnu sọ̀rọ̀ fún yín lówe là nílò àgídìgbò, ọlọ́gbọ́n ní jo ọ̀mọ̀ràn ní mọ̀. Bàbá Olúbàdàn kábíyèsí o, ọba Olúbàdàn, ọba Àwùsá, ọba Ládọjà, Àwùsá the first, kábíyèsí o, kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí òkè ẹ̀dókè ni, kẹ́sìn ọba jókòó pẹ́. Bàbá, àwọn ọmọ Yorùbá inú wa ò dùn, ṣùgbọ́n inú wa ń dùn sí yín. Kí ló fà á tí inú wa ò fi dùn? Inú wa dùn sí yín o, torí pé ẹ̀yin ṣe nọ́mà, ẹ̀yin ṣe dáadáa fáwọn ọmọ Yorùbá. Gbogbo ohun tí ẹ jẹ ìlú ẹ ń ṣe, ẹ tún ṣe kọjá bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ní gbogbo àwọn ọba wa náà ṣe ń ṣe ni, kò ní sí ohun tá a máa bà wá jẹ́ nílẹ̀ Yorùbá. Ẹ wo báwọn Fúlàní ṣe ń dúnkòkò mọ́ wa, torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wọn sin màálù, wọn ò lè sòtítọ́ ọ̀rọ̀ mọ́. Wọ́n gba màálù lọ́wọ́ Fúlàní, wọ́n kó màálù Fúlàní kó bá wọn sìn. Wọ́n fi yẹn ṣe ìdàlúrú. Àwọn Fúlàní wọn sásá bẹ́ẹ̀ wọ́n fi ń bojú. Tó bá dalẹ́ tó bá dòru, ajínigbé ni wọ́n, apààyàn ni wọ́n, apanilẹ́kúnjayé ni wọ́n. Mo nínú wa ò dùn, nǹkan méjì ní ò jẹ́ kí inú tèmi dùn lásìkò. Alákọ̀ọ́kọ́, ilé tí mò ń gbé wọ́n ti tà. Ọlọ́run ní àwọn àgbà Yorùbá ní ọwọ́ tó bá ń dùnyàn èyí gbọ́dọ̀ fi sábẹ́ aṣọ. Ọmọ Yorùbá ẹ ràn mí lọ́wọ́, ẹ má wò mí níran, ẹ má ẹ̀kọ́ dẹrù mi síta. Mo ti pariwo several times. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá àti bàbá kọ̀ọ̀kan tẹ́ náwó sí mi. Mo bẹ̀ wá, ilé tí mo gbé wọ́n ti tà, wọ́n ti fún gbogbo wa níwèé 20 tó kọjá yìí ni wọ́n fún gbogbo wa dì. Bọ̀ nígbà tẹ́ bẹ́ẹ̀ pọ̀, wọ́n ní ó dáa tó bá rí bẹ́ẹ̀, wọ́n fún wa di parí oṣù unfailingly. Ibi tí mo dẹ̀ wà, my life is at risk. Nígbà tí mo lọ wálé, ilé tó kéré jù tí mo rí níbi 2.something million ní náírà, a máa ṣe sówó ìlú ìṣẹ́fà tó nǹkan 2 million ní ṣẹ́fà kò wọ 800,000, 7 something ní ilé tí mo fẹ́ gbà. Wọ́n bá tí ò tó tí mò ń gbé ìgan pé kí ọ̀sẹ̀ àti ẹ̀kú òbí kan ìyàwó àtọ́ máa kárí bí forí sí, nítorí pé ibi tá a wà yìí, our life is in danger. Ìlú yìí wọ́n máa ń ṣe kankan tó bá ti jẹ́ wọlé tàbí tó bá ní kó jáde ní tàbí ìwé mi sì mi jẹ́ wọlé ọ̀tá lé tí mò ń gbé ni láì sọ fún wa. Àdèlé bá wọn fa ọkàn tó wọ́n máa ń ṣe kankan tó bá ti kó bá wọn fa wọn bẹ̀rẹ̀ sí ní ságùn wọn bàtẹ́ ní ẹ̀jẹ̀. Ìlú yìí ìṣẹ̀ṣe wà bíi tàtijọ́, ẹgbàá gbogbo ìṣẹ̀lẹ̀. Ìjọba wọn nílùú ìgan mọ́ògùn, yes. Ó ń ṣe Nàìjíríà tí ìjọba ò mọ̀ògùn, ìjọba mọ̀ògùn bíbà yìí. O fẹ́ jẹ́ ọlọ́pàá ẹni security wọn á mú ẹ lọ sí ìdíje ìdí gbogbo òrìṣà wọn ni wàá lọ tí wàá lọ búra. Ìjọ tó bá ti gbà bọ̀dé kò lè mújọ́ ẹ̀ jẹ, tàbí ìjọ tó bá ti gbà bẹ̀ tẹ́lẹ̀. Torí ẹ̀ tẹ́ bá lọ sí Benin Republic àtàwọn Portugal lọ́wọ́ yìí wọn gba bribe. They are doing their work with honesty. Ìjọba ènìyàn. So àwọn lánàá lùlù yìí gbà mí wà tó bá jẹ́wọ́ tó bá ní kó jáde tó bá jáde wọ́n á mú ejò wọ́n á sọ sínú ilé. Èmi dẹ́ lọ́mọ kékeré. Mélòó náà ọmọ mi ni wọ́n dá mi mọ̀. So fún di èyí mo ní láti move out. Tó wọ́n lè ṣe jàǹbá fún yàn, ẹ support mi. Nínú owó tí mo wá mo ti ní 1 million plus. Ẹ ṣàánú ẹ má ìkọ́ dẹrù mi síta. Ẹ̀yin tó lọ bá búùkù fún ẹ support mi. 02141687004 02141687004 GTB Williams Olúwatósìn ìdáwọlẹ̀ máa rí lórí ẹ̀. Ẹ má wò mí níran o, ẹ ṣàánú mi, ẹ support mi. Ẹni tere èjì tere ó máa débi tá à ń lọ o. Ó pè mí kí wá àìmọye àwọn èèyàn ni wọ́n ti ń pè mí lóní bára tó ń pè mí ní bẹ́gà oríṣiríṣi kò kàn mí. Kí n sunkún sẹ́yìn yẹn wa lọ́rùn báyìí, ó pè mí ju kí lọ gbowó olóṣèlú lọ.
tàbí kí wàá lọ máa wùwà tí ò dáa kí n máa gbà bọ̀dẹ̀ kí n máa torí owó nǹkan tó máa jẹ́ kí n ṣe lóun jẹ́ kí n rí ilé ayé mi ì ṣe rí mi dẹ̀ ní ṣe ó pé mi kọ́ dẹrù ọ̀tá mi síta ju kí n lọ wo àbàjẹ́ lọ ẹ ṣe mo dúpẹ́ kò jù bẹ́ẹ̀ lọ fẹ́yìn tó bá fẹ́ gbé polówó ọjà fún akéde bọ́sì pèlè kejì +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 WhatsApp only ní o tàbí kẹ́ pè mí sórí 081 76 03 4216 081 76 03 4216 WhatsApp only ní o ẹ bá pè àwọn fóònù yìí ní direct call máa ṣe àkọ́ máa jáwé yín ni. now ọmọ Yorùbá láàrin èmi àti yín ǹjẹ́ ó tọ́ kó yọ ọba bíi bàbá wa Ládọjà? ǹjẹ́ ó jẹ́ kí Mákindé ronú láyé yìí pé àwọn fẹ́ yọ irú bàbá wa Ládọjà? ẹ já dúpẹ́ lọ́wọ́ Fáyọ̀ṣe, former governor of Ekiti State, His Excellency ex-governor Fáyọ̀ṣe. tẹ́ bá rántí ẹ rí pé mo sọ̀rọ̀ yẹn gbà yẹn mo ní mo fẹ́ kẹ́ mọ̀ pé ex-governor Fáyọ̀ṣe wọ́n wà náà governor forum tí wọ́n dẹ̀ receive the most intelligent intel kí wàá wà èyí tó gbọ́ nǹkan ẹ̀yọkọ̀ àwọn ti gbọ́ 10 wọ́n jáde wọ́n sọ síta pé gọ́vnà Ṣèyí Mákindé ń kọ́ o wọ́n fẹ́ yọ Olúbàdàn o wọ́n ti ń wá gbogbo ọ̀wọ́n tó máa fà sí tó máa fi yọ wọ́n o nǹkan kan gọ́vnà Ṣèyí Mákindé sáré deny àwọn wọ́n sáré but along the line àwa padà rí i pé ọ̀rọ̀ yẹn òtítọ́ ni kọ́ má dán wò kọ́ má fi àwọn ṣẹlẹ́yà torí pé kí ni tí gọ́vnà Ṣèyí Mákindé bá dánwó ẹ̀wò Ọ̀yọ́ state máa di protesting ground lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo the whole of Ọ̀yọ́ wọ́n máa fi peaceful protest wọ́n á fi shut gbogbo Ọ̀yọ́ down. yes kò ní sí movement ó dìgbà tó bá dá bàbá wa Olúbàdàn tó bá rí install wọn padà ní movement tó wà ní gbogbo Ọ̀yọ́ ó possible o. ẹ má lọ máa wò pé ṣé àwọn òṣèlú o owó ni ò sí èèyàn wá o owó ni ò sí crowd wà lẹ́ o. ẹ má lọ believe pé bí ẹ tiẹ̀ jẹ́ wò sọ́ mí ni àbí wọn mí ni ẹ̀ ẹ má dán wẹ́ wo ó fẹ́ máa jọ ìdí abẹ́ fún àbẹ̀ àṣàṣì lójú tèmi o. ẹ jára yín o ẹ jára yín o ẹ jára yín gọ́vnà Ṣèyí Mákindé o. ẹ fi bàbá wa Olúbàdàn sílẹ̀ ọba ni wọ́n àṣẹ lọ́ba ń pa ọba kan kì í dábàá bẹ́ẹ̀ ni ohun tó bá sì wọn ba lọ́ba máa ń ṣe èèyàn kan ló máa tún wá pé báyìí báyìí tá ń jó tájá ń jù ọ̀rọ̀ bá là ń sọ yìí ọba aládé what are you talking about? Governor is just for 4 years ọba life champion ni ọba yes life champion kẹ bá wa ṣàdúrà fún bàbá wa Olúbàdàn àtúlẹ́yìn sọ ní gbogbo lágbára ọlọ́ ikú ò ní já wọn gbà lọ́wọ́ wa wọn ò ní kúkú ọ̀wọ̀wọ̀ wọn ò ní ṣàìsàn àtàwa náà o àtẹ̀mí ọmọ yín Williams ló wá fúnṣe ọmọ òkú bíi àti gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀bítẹ̀bí tara wa a ò ní sọnù bí ajá tí ó gbọ́ fèrè ọdẹ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí a ní ṣọ́nkú ojú tẹ fi ń wò mí kò ní fọ́ mi ìgbàgbé o mo sì ń gbé lọ sí pele kejì o ọwọ́ tẹ fi ń kọ́mẹ́ǹtì sórí ṣóò mi tẹ fi ń tẹwọ́ fún mi lágbára Ọlọ́run ọwọ́ náà kò ní relédè yìí kò ní paralyze àlàáfíà ni gbogbo ibi wá sí ìlú òyìnbó àtẹ̀ntí ò fàlàáfíà wà lágbára àlàáfíà lẹ fi máa pàdé ẹ̀ẹ́kẹ́rù lágbára Ọlọ́run nígbà tẹ bá ń bọ̀ níbí wọn ò ní fi ẹnì kankan wá fi tẹ́lẹ̀ plane lọ ní lágbára Ọlọ́run ẹni tó bá ní ká kúkú ọ̀wọ̀wọ̀ òun là ní délé bá gbogbo ti jẹ tọlọ́run. ẹ̀yin ènìyàn wa ó ti dójú ẹ o ṣe rí i pé àwọn Fúlàní wọ́n ti ń dá àwọn ọmọ wọn síta láti wá máa kọ̀ndẹ́mù ìjọba bàbá Tinubu wọ́n ti lo tẹ́ọ́rì wọ́n ti lò wọ́n rí i pé Tinubu wọ̀dà wọn mọ́ ìyẹn túmọ̀ sí pé terrorism act tí wọ́n ń lò yẹn kò wọ́ọ̀kì mọ́ kò já àwọn èèyàn mọ́. àwọn Fúlàní máa ń hùwà kan anytime tó bá dé Southern ló wà lórí ipò as president
wọ́n máa lo gbogbo àwọn jàǹdùkú wọn tó máa ń lò, wọ́n á dá wọn síta, wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́mítì kọ́ máa practice criminality, ọmọ wa bẹ̀rẹ̀ fún terrorism láti lè bàjọba ẹni yẹn jẹ́ gẹ́gẹ́ bó ti ṣe fún Jonathan. wọ́n ti gbàgbé pé Tinubu ò ṣẹgbẹ́ Jonathan, ọ̀tọ̀ ni Tinubu ọ̀tọ̀ ni Jonathan. Ọmọ olódòdó Àkànbí rí bó ṣe sọ gba àwọn Fúlàní dẹni tí ò jẹ́ nǹkan kan mọ́. Mo jẹ́rìí dáńjọ́ máa kú apá níwájú ọmọ akúyọ, ẹni bá ń ba yín rojọ́ ni bàbá ò ní sọ̀rọ̀. Wọ́n máa ń sọ pé lóko ẹyẹ ń gbé, mo gbà bẹ́ẹ̀. Orí Tinubu ni mo ti believe pé silent is more dangerous than talking. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ kí bàbá Tinubu máa ń sọ̀rọ̀ ni ó ṣeé ṣe kí wọ́n ti ká wọn lọ́wọ́ kò, ó ṣeé ṣe kí a lot of things tí wọ́n achieve kó má bọ̀ sí. Àtìgbà tí àwọn olórí burúkú Fúlàní tí wọ́n ti ń gbọ́n fìrìfìrì pé wọ́n fẹ́ fi olóyè Sunday Igboho sílẹ̀, àtìgbà yẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní threat bàbá Tinubu. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bọ́ ṣe lọ́n threat bàbá ń work wọn out bí ajá ni. Ṣẹmọ tí wọ́n bá bí kò ẹmọ ọ̀n lé wọn bígbà tí wọ́n jẹ́ nǹkan kan. Bàbá Tinubu wá ṣàwọn kọ̀ọ̀kan tó múnú èmi dùn lẹ́jọ́ mẹ́ta, ẹ má jà parọ́ fúnra wa o, kó má dáa fẹ́ tó bá ń parọ́. Èmi ò gbowó lọ́wọ́ Tinubu, mi ò gbowó lọ́wọ́ anybody o. Ẹni tó bá support mi nínú ilé tí mo fẹ́ gbà yìí, ó kọ́ support mi voluntarily kọ́ lọ́ọ́ rán sí mi ni o. Mi ò béèrè owó òṣèlú lọ́wọ́ anybody o. Tẹ́ bá fẹ́ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ má gbé sórí condition pé òṣèlú àbíkọ. Ẹ jọ̀ọ́, tí mo bá fẹ́ gba owó òṣèlú màá ti gbà tipẹ́tipẹ́. Báwọn olóṣèlú ṣe ń fún wa ní ọ́fà, bẹ́ẹ̀ làwọn Dúpẹ́ Onítìrí náà ló ń fún mi lọ́fà. Lẹ́njọ́ mẹ́ta tí mo bẹ̀rẹ̀ sí ní sunkúnṣẹ́ èèyàn wa lọ́rùn pélé tí mo wá o báyìí o, wọ́n ti fẹ́ bù mí pa, kò sí ẹ̀bù tí wọ́n ti bù mí, mi ì dá wọn lóhùn. Torí he that is in me is bigger than he that is in the world. Ẹni tó ń gbé inú mi ó jù wọ́n lọ. Èló lẹ́ni lọ́wọ́ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ní pẹ́yìn nìkan lè máa kọ́kọ́ lówó àbẹ́yìn nìkan ló lówó ayé. Àìmọye àwọn tí wọ́n ń ṣẹgbẹ́ gbogbo yín tó ní ìyàlá ìyá owó tẹ̀lẹ̀ ní rí wọn kọ́ ṣìwàwù. Ara wọn lórí Sunday Igboho náà, bílíọ̀nìà mélòó ní Nàìjíríà ló lè ṣèkọ́ tó lè Sunday Igboho ṣe. Òun lè jẹ́ pé ẹni tọ́lọ́run bá rán nìkan ló máa ń tẹ̀lé délẹ̀. Àwọn àgbààgbà wa tí wọn ọ̀dẹ̀ kọ́kọ́ support wa láti bẹ̀rẹ̀, ẹ má jà blame wọn o. Èmi fún ara mi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò yé mi tẹ́lẹ̀, wọ́n ti láyé mi báyìí, mo máa rí pé n tá à ń ṣe yìí ó kọjá nǹkan tá a rò. Àwọn mo ti máa ń sọ several times, àwọn kan ti jáde bá ṣe jáde rí tọ́nà àwọn jà fún ilẹ̀ Yorùbá ẹnìkan, at the end of the day nǹkan wọ́n kọ sí ti nuisance, wọ́n da gbólẹ̀ Yorùbá rú ni. Kọ́ wá bẹ̀rẹ̀ sí ní para wọn bí ìgbà tí Ògún bá ń pajá, ń para wọn bí ìgbà tí wọ́n bá ń pa ẹ̀fọn kalẹ̀. Tílẹ̀ bá fi máa mọ́ ṣẹmọ́yẹ ẹ̀fọn tó máa wà nílẹ̀ àti ṣeṣe ká máa ti pa. Bẹ́ẹ̀ jọ ṣe ń para wọn, ó gbá ìyàwó mi, ó ná ìyàwó mi, ó ṣẹ́jú sí ìyàwó mi, ó ṣe kinní kan tó torí obìnrin tó ń para wọn bí ẹran. Àwọn ò fẹ́ yẹn lè Yorùbá o. Ẹ̀yin tẹ̀lé ń pariwo pé Aláàfin fẹ́ da ilẹ̀ Yorùbá rú ni, Aláàfin fẹ́ dá wàhálà lẹ̀. Aláàfin ò lè dá wàhálà lẹ̀. Mo sọ fún yín, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Ìdìbò ló yẹ kó gbé security yẹn fún kédékọ̀kẹ̀dẹ̀kọ̀, Ọlọ́run má jẹ́ a ò ní gbogbo àpadà sẹ́yìn. Olóyè Sunday Igboho ti kọjá ẹni tá a máa ṣọ́ palace. Olóyè Sunday Igboho ti kọjá ẹni tó ń ṣọ́bi tó ń kéwúrẹ́ sí. Olóyè Sunday Igboho ti kọjá ẹni tó ń ṣọ́ local government kan àbí méjì. Aláàfin fún ara wọn abẹ local government chairman ló wà, tó dẹ̀ kó rí bẹ́ẹ̀. Lára ìjà táwa ń jà nìyí. Kẹ́yìn káwọn bàbá wa lọ́balọ́ba kódà kọ́ lè wà ní federal level tàbí kí level wọn tún di ti federal lọ. Ẹ lọ sí UK ẹ lọ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. Queen Elizabeth, she has the supreme authority. Now King Charles, he has the supreme authority in the United Kingdom. Yes, n tó ń pè lọ́ba nìyẹn. Ọba kan ṣo odindi ìlú kan ní gbogbo the whole of United Kingdom, ọba ẹ̀ kan ṣo ló wà ní UK.
UK ọba ẹ̀kan òun náà lè pè ní Elizabeth. Àṣẹ tó bá pa indirectly ní prime minister gbogbo máa follow torí òun gangan ló dàbí president ní tó bá ṣe àṣegbé ní tó bá sọ àsọgbé ní bẹ́ẹ̀ ní tó pè lọ́ba nìyẹn. Kó tó di pé máa bọ́ sí pele kejì fẹ́yìn tí ẹ bá ti gbọ́ tẹ́lẹ̀ ẹ má wò mí ràn o ẹ bá yẹn kó dìgbà tó bá sọ pé ọmọ yẹn ti kú ó dẹ̀ sọ o pé ká ṣàánú òun pé ilé tóun wà o ó kó àdéjírọ́sì o kíndìnkàn tó lágbára ọlọ́run ìwé ìdíje pé kò ní jẹ́ ìpè mi àti yín gbogbo ti ń jẹ tọ́lọ́run àní rírú ẹ̀ àsìkò tí mo wà láyé yìí ẹ fìfẹ́ hàn mí ẹ jẹ́ kí n mọ̀ pé èèyàn wa wà pẹ̀lú mi lára tí mo lè fi mọ̀ nìyẹn pé yes lóòótọ́ mo léèyàn ẹ má wò mí nínú ojú àgbó àpòlè gbé ọ̀dà lẹ́wọ̀.